ní àwa ṣe kẹ́pẹ́ sórí adé a wà ní pálásì bàbá wa ọba ìta ògbólú ní Ondo State. ẹ máa bá wa wo ìkànnì Profession Entertainment PSC TV ìgbádùn yín ló jẹ wá lógún. ìyà yín tó ìyà yín tó ìyà yín tó Jésù kò bá wa lára mu. ìyà yín tó ìyà yín tó ìyà yín tó Jésù kò bá wa lára mu. àòfin kábíyèsí wa la wàá sìn ọba ìta ògbólú pálásì la wàá sìn àwàlé pálásì ọba ìlú ìta ògbólú ní Ondo State. pálásì bàbá la wàá sìn tí a wá kí bàbá wa ní o a wá kí bàbá wa kábíyèsí wa ọba ìta ògbólú pálásì wọn la wàá sìn àwa kí bàbá àwa ṣe kẹ́pẹ́ sí orí adé àwa ṣe kẹ́pẹ́ sí orí adé kábíyèsí wa. a mọ̀ pé àwọn ni bàbá wa àwọn ni bàbá tí a ní àwa ṣe kẹ́pẹ́ sórí adé a wà ní pálásì bàbá wa ọba ìta ògbólú ní Ondo State. ẹgbẹ́ wo àmín àmín àmín. àwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ẹ ò ní ká tí wọ́n bá ti dé kò dáhùn ṣùgbọ́n àmúdájú. ohun tí ìyá wa ń bá wa ń sọ báyìí ni wípé gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá nílé oko lẹ́yìn odi wọ́n ní kábíyèsí ti jáde àwọn àtìyàwó wọn àwọn àti olórí wọn ti jáde wọ́n ti lọ ìgboro so òun ni ìyá wa ń jíṣẹ́ fún wa ń sìn so àkí bàbá ìyá wa bá wa ṣe kẹ́pẹ́ sí orí adé tí bàbá bá dé ẹ pé àwa ọmọ Yorùbá nation látọ̀dọ̀ bàbá wa Akíntóyè bàbá wa Chief Sunday Igboho ìyá wa Olùtìrí látò ibẹ̀ láti náà ti rán wa wá ṣe rálì ní ìlú yìí so ìgbà tí ẹ̀yin náà ti sọ fún wa sí pé bàbá ti jáde pẹ̀lú olórí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹ ti yọra sí wa ẹ bá wa ṣe kẹ́pẹ́ sí orí adé tí bàbá bá dé ẹ ṣe gbọ́sà ẹ ṣe gbọ́sà. àmín 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 ẹ ṣe gbọ́sà bàbá ti jáde. ẹ̀bá wọn ṣe kábíyèsí ní adé àfẹ́ abala báyìí lọ́dà mi tó ṣe pé ọmọ mi sì ní ìná tẹ́lá lè mọ̀ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mọ̀ bá àfẹ́ abala wà lóòótọ́ ọmọ bíbí ìlú yìí wà ní ọba mi mọ̀ sókè ìrọ̀gbà yẹn. mo kọ́kọ́ tí ẹ fọ́ tẹ orí ẹ̀ mọ́lẹ̀. mo kọ́kọ́ tí èlé ní àbọ̀wọ́ àbàmú. òun náà ní pé láti àdúrà kí ẹ̀mí wọn kó ṣe kí ni òkú ìjọba kí Jésù Kristi ó dá orílẹ̀-èdè yìí kọjá nítorí pé ó yí Ọlọ́run àwọn tó bá Yorùbá Haúsá àti ó gbàgbọ́ tó ṣe dá orílẹ̀-èdè kí ni ká wà ní orílẹ̀-èdè òṣìṣọ́lá nítorí kò sí ìfẹ́ kò sí òtítọ́ ìfẹ́ orílẹ̀-èdè Nàìjíríà orílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe bí eléyìí ṣùgbọ́n àgbà mi ní bẹ́ẹ̀ ẹ̀kọ́ wa ẹ̀kọ́ wa ilẹ̀ Yorùbá àti wọ́n ṣe tó nítorí náà
ìgbàdí tó yẹ ká máa gbá ẹ̀wò tó ṣe jà sí wọn ọ̀pọ̀ olúwa wọn ṣe ẹni tó pé olúwa ń bẹ lẹ́yìn ìgbà àánú ọlọ́run á dẹ̀ gbá ìtọ́ wa fún wa. àmín àmín àmín. ó fà wọn ọmọ wa ṣe rere. àmín. olúwa rọ̀ yìí lọ́wọ́ ìyá ṣe ṣe. ìyàwó ẹ ṣe kan ǹjẹ́ ó dàbí pé àti ọba ilé ìta ògbóni ni àwà báyìí ìyá bá kábíyèsí ń jẹ. kábíyèsí ò sí ọmọ ìsọ̀lẹ̀ àti ayáwó láti àwọn ọmọ wa ọ̀sà wa jíṣẹ́ fún ọmọ a ṣe ń wá kẹ́kọ̀ọ́ tí ẹ̀yìn òpè tí orílẹ̀-èdè nàìjíríà wá sí ayé wá sí ìmúṣẹ ṣé ìyá ọjọ́ ọmọ yorùbá ní. ọmọ ilé wa ìgbésí ilẹ̀ yorùbá ó jẹ́ ilẹ̀ tí ọlọ́run ń gbé ṣùgbọ́n ká má wọ ilẹ̀ tí wọ́n bá gbà á nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wọn wá jẹ́ kí òrìṣà tó kí ìdílé ọlọ́run tó wà padà ìgbé nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ ẹni òkè láti mẹ́ta àwọn òrìṣà wọn nítorí pé ìgbé àwọn ọmọ onílé káwọn ọlọ́run díẹ̀ ní mọ́tò ìjọba jáde òun náà ni ẹ ti gbọ́ yẹn dísì sáré ní bàbá tó tẹ̀wọ́ ní méjì àbá pásítọ̀ ní ìṣẹ̀lẹ̀ yeah, now we are in the corners of ìta ògbóni sá tí a ti ṣe ọ̀rọ̀wọ́rọ̀ lọ́wọ́ ìyàwó Dèbórà ìyàwó Dèbórà lórí òun náà ti lọ́wọ́ àìmọ́ àdúrà kí ọlọ́run kí ó jẹ́ kí ọlọ́ máa sọ ọba rẹ̀ di àtúndẹ́ ọlọ́run jẹ́ kí bàbá náà pẹ́ sí ọba ẹ ṣe ìyá wa ọba ti gbé tójú wọn lẹ́kọ̀ọ́ sí àwọn ọlọ́fẹ́ sọ̀rọ̀ báyẹn gbọ́ máa sọ̀rọ̀ lédè inú wọn bíbá yìí wọ́n fẹ́ àdírẹ́sì inú náà lédè inú wọn bíbá yìí. ọ̀yá ọ̀yá máa sọ̀rọ̀ lọ. mo kí àwọn ìyá mi àti bàbá mi mo dẹ̀ kí àwọn olórí láàfin mo kí àwọn ìyálájé àti ìyálọ́jà tó wà ní ìlú yìí mo dẹ̀ kí gbogbo àwọn ènìyàn. bàbá wa ẹ bá ti fẹ́ máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sísọ. bàbá mo fi orí adé kí kábíyèsí wa. bàbá ẹ bá ti fẹ́ máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sísọ slang wa ni kó kọ́kọ́ máa bẹ̀rẹ̀ síwájú yorùbá nation now now now. ọmọ yorùbá ìmọ̀lẹ̀ ńlá ògùn adúláwọ̀. irọ́ kò ní mí ni ẹ máa. ọmọ yorùbá ìmọ̀lẹ̀ ńlá. ògùn adúláwọ̀. àwọn ọmọ yorùbá ìmọ̀lẹ̀ ńlá. ògùn adúláwọ̀. àwọn ọmọ ogun adúláwọ̀. yorùbá ìmọ̀lẹ̀ ńlá. yorùbá nation. ẹ ṣe kò ní sú yín kò ní rẹ̀ yín kò dẹ̀ ní rẹ̀ wá lórúkọ ọlọ́run ọba. mo kí àwọn ìyá mi àti bàbá mi mo dẹ̀ kí àwọn ìyálọ́jé àti àwọn ìyálọ́jà àti àwọn kábíyèsí mo forí adé mo kí ó dé adé apẹ́ lórí ẹ ṣe kábíyèsí. ó ṣe kábíyèsí o. kábíyèsí o. ẹ ṣe àwọn ọmọ Oòduà ọmọ Yorùbá nation àwọn láti wá kí kábíyèsí wa Fábọ́rọ̀dé nílùú Ìta Ògbólú mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọ́n gbà wá tọwọ́ tẹsẹ̀ ìyàtọ̀ ń jẹ orílẹ̀-èdè yìí tó jẹ́ orílẹ̀-èdè Yorùbá ó ti pọ̀ jù wọ́n ń yàn wá jẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa láti lé kúrò lóko àwọn ìyá wa àti bàbá wa ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí àwọn ló mọ̀ nípa ẹ̀ díẹ̀díẹ̀ ní ìgbà tí tààlí ọkọ̀ oníjẹ̀ rẹ̀ tó bá rántí àrímọ̀ ọ̀pọ̀ èèyàn àbárí a máa ń ṣe kílé ìbára pélépélé òun lọ́gbà ọgbà ọ̀nà máa mú lọ máa kó oṣù sí ọ̀nà kan náà ọgbà ọ̀nà tó rọ́ ni bí ọ̀nà ọlọ́dẹ tí bá rí báyìí àlọ́ ọ̀pọ̀lọ̀ èèdì sùúrù kẹ̀kẹ́ ọgbà mọ́ lọ́gbà ẹ̀nì rábì ẹ̀yìn ọmọ akọ́ oṣù fàá látọlẹ̀ Haúsá oṣù
ọkọ̀ tí wọ́n lọ bẹ̀ o ọmọ amútù wọn máa mú pa ẹ̀lẹ́bọ̀ ní kàlá ogun ọmọ lórí náà ẹ̀lẹ́bọ̀ bọ̀ tí bá wọn lọ́ọ́ bí ìsìláyè àdìmọ̀ ọ̀fọ̀ tètè ìtúkà àfẹ́ ọmọ pa ẹ̀lẹ́bọ̀ ló bẹ̀ ọ̀hún lọ́rùn mọ́ bó ọba àwọn àti ilé akólókó àìmọye ìjẹ́rì àti àbára kan ọ̀rọ̀ dákò mọ́ òbí kan dákò ní ẹ̀sìn kẹ́míkà ló bẹ̀ o kọ́tà ọkọ̀ fi kẹ́míkà rẹ̀ yẹ àbá so ẹ̀dá àbọ̀mọ́rọ̀ Yorùbá lè sọ ti ṣeéṣe ọ̀nà ìbàjẹ́ lórúkọ Jésù abẹ́kọ̀lọ́pọ̀ ẹrú nígbà èèyàn ìyẹ́rẹ́ àti àbára àdìmọ́pọ̀ tòmátòsì àti èrò ata ìjẹgún lọ́mọ́tò èèyàn ọmọdé ní ṣùgbúrù kan ti fẹ́ àwọn sáré ọ̀pọ̀lọpọ̀ lè gbọ̀ ká bàbá bẹ́ẹ̀ yẹ kí bíbà èèyàn kàpẹ́ ara ní kàpọ̀ ẹ̀yà ní ìmọ̀lẹ̀ Yorùbá sáré mọ́lẹ̀ ń ṣe báyìí òun láti fẹ́ gba ara nínú ìyà mo fẹ́ kí n bá ẹ̀kọ́ dídí dàbọ̀ mo fẹ́ kí n lè fi gbàgbọ́ àpò á àyà jábọ́lẹ̀ yìí o orí ìtàgbọ́lù yàtọ̀ ajábọ́lẹ̀ yìí o orí ìpínlẹ̀ àbíyamọ yàtọ̀ ajábọ́lẹ̀ yìí o ìtì alẹ́ yìí kékeré kì í nífẹ̀ẹ́ Yorùbá nation kí ìtì alẹ́ yìí ọlọ́wà pẹ̀lú kékeré àyà ṣubú dànù ọ̀yàtọ̀ àwọn oúnjẹ ti tó afẹ́fẹ́ nínú òkú ẹrú ẹ̀ẹ́sì bí àwọn adarí rẹ̀ ẹ̀ẹ́sì bá ṣe é ṣe ẹ̀ẹ́sì bí ẹ̀ẹ́sì bí ayé kan gbé làgbé yìí o tó bá wù pé ayé kì í ọgbẹ́ òun kan pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà ṣe orílẹ̀-èdè òun kan pẹ̀lú orílẹ̀-èdè ní báwọn kájọ gbọ́ èdè ara rẹ̀ káàdùn aṣọ èdè kan òun náà pẹ̀lú orílẹ̀-èdè tí bá orílẹ̀-èdè Japan ìyàrìmọ̀ ọkọ̀ gbèsè ayé ni ọ̀rọ̀rùn tí bá orílẹ̀-èdè Germany ìyàrìmọ̀ ọkọ̀ gbèsè ayé ọ̀rọ̀rùn orílẹ̀-èdè China orílẹ̀-èdè India orílẹ̀-èdè kan ní kékeré ọ̀fọ̀ ìyàmọ̀ ọ̀fẹ́ afọ èdè kan káyọ̀ gbọ́ ara ayé ẹ̀mí sí fún ìrú wà ògiri wà lọ́dọ̀ mo fẹ́ kí èyí ni àti àbàmì mo fẹ́ kí èyí sì ọ̀rọ̀ tó mọ́ sọ òmìnira jáde ọ̀pọ̀lọpọ̀ ní ìbéèrè ọmọ pàtì wo níbi ilé yìí ṣe pàtì láàrin ìyàtà jẹ́ ogun abúlé àwọn ọgbọ́n lè ogun ọjọ́ ọ̀láríà lọ́bẹ̀ lórúkọ Jésù lọ́bẹ̀ lórúkọ Ọlọ́run ọba kí fa kí ìdí alẹ́ yìí àmì jábọ́ ìṣe o. Oya moment. ẹ pé ẹ má gbọ́ kàdé. ó gbàgbọ́ wípé lọ sí ilẹ̀ ẹgbẹ̀rẹ̀ tí wọ́n ti ń wọ agbára tó rọ̀ tó mú àjò ẹ̀mí máa gbé wọn lórí ó gbàgbọ́ wípé òmìnira náà ń jà fún mi lórúkọ Jésù kò ní torí òmìnira fún wa lórí ó gbàdúrà gbogbo ẹ̀yìn náà gbìyànjú bẹ́ẹ̀ jáde lórúkọ Jésù ẹ̀yìn tó gbúdọ̀ lórúkọ Jésù ìgbàgbọ́ ogun òní wọlé Yorùbá àwọn àmúgbà ẹ̀ agbára fún ilẹ̀ wa ẹ̀ ṣùgbọ́n ìdílé orúkọ ti wípé à ń jìyà ẹ̀ ní ilẹ̀ Yorùbá ẹ̀ à ń jìyà ẹ̀ pàápàá ní gbogbo àwọn ọmọ Yorùbá ó fún ìyá sórí rẹ̀ ẹ̀ ṣùgbọ́n ẹ bá wa bẹ àwọn tó ń bọ lókè wọ́n ṣàánú fún wa tí ènìyàn ní bí náà sọ báyìí kò tó ṣe ọjọ́ méjì báyìí ó jẹ́ èèyàn méjì ọ mẹ́ta ni o ṣùgbọ́n ètò Nàìjíríà tó ṣe rí a ní ọ̀rọ̀ ṣùgbọ́n àwọn olórí wa wọ́n ti fi ọ̀rọ̀ wa wọ́n fi ṣe ìjọ́rù wọ́n wọ́n fi wá sílẹ̀ àwọn ọmọ náà yí bàbá àwọn ọmọ ń jìyà àwọn ọmọdé ìwé yunifásitì ọ̀pọ̀lọpọ̀ wọn ló fi ilé tó jẹ́ wípé kò sí owó wọn ò fẹ́ kí àwọn ọmọ wa kó ṣe rere mọ́ kó máa léèwé ẹ jọ̀wọ́ ẹ bá wa bẹ̀ wọ́n o kí wọ́n dáhùn sí wọn o kó má ṣe fi wá sílẹ̀ o oúnjẹ wọn o kò sówó nígboro kó jọ nítorí pé ìwọ àwọn ọmọ tó ń ṣe yahoo torí pé kò sówó lọ́wọ́ wọn ni kò sí owó lọ́wọ́ wọn kò dẹ̀ síṣẹ́ lọ́wọ́ wọn inú ọlọ́run ti sí o kí àwọn olórí kan jọ kó ṣàánú fún àwọn private ọ̀pọ̀lọpọ̀ ń ṣí ọ̀kadà tó jẹ́ pé òbí ó ṣiṣẹ́ tó jẹ́ wípé àti lè jẹ́ síbẹ̀ wọ́n jáde àwọn òbí wọn ló ń fún wọn lóúnjẹ kò sí owó lọ́wọ́ wọn ká tẹ̀gbẹ́ kọ́ bá wa bẹ̀ wọ́n o kó bọ̀ sí àwọn graduate ní Nàìjíríà kó bọ̀ sí ilẹ̀ Yorùbá kó
fún wa o. Àwọn ọba ọlọ́ba wọ̀nyí kọ́jọ́ kọ́ bá wa máa gbàdúrà fún ilẹ̀ Yorùbá. Kó fọwọ́pọ̀ kí ilẹ̀ Yorùbá ká lè gbà á. Káwọn kìrìsìtẹ́nì náà kọ́ bá wa gbàdúrà. Nítorí pé Jésù Kristi ó ní wa bá yóò máa jìyà. Kọ́ bá wa gbàdúrà káàdì nígbà tí a fún wa. Bẹ́ẹ̀ ni àwọn Muslim náà. Ìwọ̀n kúrò lórílẹ̀ èdè yìí mo gbàdúrà wípé ká ṣe é ṣe fún wa o. Àmín. Bí Christian ṣe ń gbà ní kí Muslim ṣe máa gbà kí babaláwo ṣe máa gbà. Àmín. Ọkùnrin náà wọ́n máa rí wípé àwọn ìjà fún wa olúwa àbùnú lẹ́yìn o. Àmín Jésù ẹ ṣe. Àmín. Olúwa sọ fún mi náà ó ní ilé ìgbọ́ ní ilẹ̀ Yorùbá Odùduwà. Ẹ̀yin ọmọ Yorùbá alákọ̀ọ́rin lọ. Jésù ó bẹ̀rẹ̀ yìí olúwa Yorùbá. Ẹ ṣe ìyá wa. Ẹ ṣe ìyá wa. àti ọba náà lára rí ẹ̀sà rí wọ́n ṣe lé wa tí wọ́n kí wa tẹ̀mítẹ̀rì wọ́n kí wa tẹ̀wẹ̀yàtẹ̀wẹ̀yà wọ́n pọ̀ wá lé wọ́n gbà wá lálejò bẹ́ẹ̀ ni nínú àwọn ọ̀rọ̀ tí ẹgbọ́ tí wọ́n bá wa sọ ó túmọ̀ sí wípé full support wọ́n ní ká máa bá ìfẹ̀rẹ́nu wa hàn lọ ní ìrọ̀wọ́ ìrọ̀sẹ̀ tó bàbá mi àrólé bàbá tẹ́ǹtẹ̀ àtisẹ́ tí ẹ̀rọ wa àti ọba náà lára báyìí àwa tó fẹ́ máa tẹ̀síwájú bàbá mi Professor Banji Akíntóyè iṣẹ́ yín náà ló lọ bá mi Ìgbòho ṣá Sunday Ìgbòho iṣẹ́ rẹ̀ ń tẹ̀síwájú Ìgbòho ṣá tó èmi ọmọ yín àbúrò yín náà ni the youngest section aka South Ìgbòho nínú sọ fún yín o mò ń fún yín ní ìròyìn ayọ̀ wípé no more Nigeria no more location 419 Yorùbá nation Yorùbá nation Yorùbá nation now now àwọn ti ṣe tẹ́ o bẹ́ẹ̀ ni o ti rí ìròyìn. Bàbá ẹ̀sà ẹ̀sà ẹ̀sà. Ìyá yìí tó ìyá yìí tó ìyá yìí tó Jésù tó bá wà lára. Ọmọ ìtẹ̀gbọ́lú iná ṣe láti lọ. Ìyá lájẹ̀ ìgbà lọ́nà. Ilẹ̀ Yorùbá abẹ́dá dúró, abẹ́dá dúró. Ilẹ̀ Yorùbá abẹ́ máa lọ, abẹ́ máa lọ ilé ìtura, abẹ́ gbara wọn sílẹ̀. Ilẹ̀ Yorùbá pátápátá. Abẹ́ máa lọ, abẹ́ jíjà ìgbara. Abẹ́ jíjà ìgbara. Bẹ́ẹ̀ni ọmọ Yorùbá pátápátá. Àpapọ̀ Yorùbá mo ní kí n rẹ̀ ká. Yorùbá nation abẹ́dá dúró. Yorùbá nation abẹ́dá dúró. Ọmọdé ilé gbogbo ní kí n rẹ̀ ká. Yorùbá nation abẹ́dá dúró. Yorùbá nation abẹ́dá dúró. Torí pé ìyàtọ̀ sí wà mọ́. Báwo ni àwọn ọmọ náà mọ́? Olúwa ti tú wa sílẹ̀ o. Báwo ni ìjọba ti tú wa sílẹ̀? Tú wa sílẹ̀ o.
gbogbo ọmọ inú òbí pátápátá. Yorùbá nation la fẹ́. Yorùbá nation la fẹ́. Yorùbá nation la fẹ́. Yorùbá nation la fẹ́. Ìyá yìí ti tọ́jú. Bẹ́ẹ̀ ni ìyá yìí tó bẹ̀. Ìjọba wa, àwọn ọmọ ìlú mọ́. Àwọn ọmọ ìlú mọ́. Yorùbá ti dé. Yorùbá ti dé. Orílẹ̀-èdè ìfarapa ọ̀gá kàdúmọ́. Èmi bá jáde sí i. Èmi jáde. Yóò nẹ́ẹ̀sì ọ̀fẹ́. Yóò bí jáde. Yóò bí jáde. Yorùbá pátápátá. Ìlú àkọ́kọ́ wọ́n ní pé ìyá yìí ti tọ́jú. Ẹ wo. A máa gba bíbẹ̀ yìí. A jáde sí. A máa gbé. Abẹ́lá dúró. Ẹ kó lẹ́yìn mọ́tò yìí o. Abẹ́lá dúró. Abẹ́lá dúró. Abẹ́lá dúró. Yorùbá nation. A máa pín. Abẹ́lá dúró. Lọ́wọ́ tó kọ́ tó lórílẹ̀-èdè máa pín. Abẹ́lá dúró. Abẹ́lá dúró. Madam Simi Sade, olùdarí kùkù, olùdásílẹ̀, ẹgbẹ́ obìnrin, orílẹ̀-èdè àgbáyé, ọlọ́ọ̀kadì ètò àwọn orílẹ̀-èdè Nàìjíríà fún un. Ìwásílẹ̀, òbí ẹgbẹ́ kan, ilé ìtura, Odùduwà Republic, Abẹ́jà dúró, Mr. Gbàdúrà ẹgbẹ́, Bàbá Lálọ́. Ọ̀rọ̀ bẹ́ẹ̀ pariwo ẹgbẹ́ Yorùbá, Yorùbá nation, gbogbo wọn pariwo. Wọ́n pariwo Yorùbá nation. Yorùbá nation náà fẹ́ bá. Sorry, Sal. Wọ́n bá wa coordinate rally dàgbà. Ìjọba yẹn ṣe rally yìí. Ọ̀gá o, ọ̀gá, 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 ẹ bá wa coordinate rally dàgbà Ọlọ́run. Ẹ̀yin tẹ́jẹ́ olórí, ẹ̀yin ló yẹ kẹ́ bá tẹ́ bá invite wá sí rally next time àníwá mọ́. Ó dáná ẹ wo everybody kan scatter kiri. Ẹ mọ̀ pé wọ́n wò wá all over the world. Wọ́n ń ṣe bẹ́yẹn náà. Ẹ la wá bá ṣe rally kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹgbẹ́ yín ló invite wá sí rally. Ẹ̀yin lẹ̀dẹ̀ ń ṣe dáadáa. Òótọ́ ni kọ́ máa sọ ọ́n o. Ìjọ àwọn tó wá ṣe láti gbọ̀ngàn ṣé wọ́n coordinate. Àwọn tó yẹ kó wà lórí mọ́tò gan wọn síbẹ̀ wọ́n gbọ́ wọn lọ jókòó sẹ́yìn wọ́n ṣe bẹ́ẹ̀ yẹn náà. Wọ́n ní abẹ́lẹ̀ ilé tí ó. Àbàbà Yorùbá mọ́ kíkí lẹ́ka Yorùbá
Ọbẹ̀ dá dúró. Ọmọdé ilé gbogbo ní kí bàbá Yorùbá lè sọ àbẹ̀dá dúró Yorùbá lè sọ ẹ̀jẹ̀ àmọ́. Ìyàtọ̀ tí wọ́n mú ẹ̀jẹ̀ ìyàtọ̀ tí wọ́n mú ẹ̀jẹ̀ ìta Olúwa ti tú wá sílẹ̀ Ọlọ́run ti tú wá sílẹ̀ Okay. Orílẹ̀-èdè Yorùbá Yes, Yorùbá nation la fẹ́ o. Ẹ̀yin ọ̀dọ́, ẹ jí ọ̀dọ́, ẹ má tẹ̀lé olóṣèlú mọ́. Ẹ jí ọ̀dọ́, ọ̀dọ́ ni mo ní bá sọ̀rọ̀. Ọ̀dọ́, ẹ jí ẹ jáde ojú ìjà òmìnira. Ẹ jábọ́ kó lóko ẹrú. Ọ̀dọ́, ẹ jí ọ̀dọ́ ẹ wake up. Ẹ má tẹ̀lé olóṣèlú mọ́. Olóṣèlú wà kọ́ kẹ́tọ́ wọn mọ́ wọn. Ẹ má tọrọ ayé mọ́. Kò sóhun tó jẹ́ wọ́n Nàìjíríà. Orílẹ̀-èdè èdè kan ló yẹ kó jẹ́. Kò sí kan tó jẹ́ wọ́n Nàìjíríà. Ẹ já gbọ́ òmìnira. Yorùbá nation la fẹ́. Òmìnira là ń jà fún. A kì í ṣàdàlúrú. A kì í ṣàpàyàn. Yorùbá ò kì í gbéyàn pa. Fúlàní ló ń gbéyàn pa. Aláàṣẹ mọ́. Ọ̀dọ́. Ẹ jáde. Ọ̀dọ́ Ìtàgbólú. Ẹ jáde. Ọ̀dọ́ Ìtàgbólú. Ẹ jáde. Ọ̀dọ́ Ìtàgbólú. Ẹ jà fún òmìnira. Ẹ já fún ọgbà ọ̀pọ̀. Ẹ jájà ìjà òmìnira. Ọ̀dọ́ Ìtàgbólú. Ẹ wake up. Ẹ wake up. Ọ̀dọ́ Ìtàgbólú. Ẹ wake up. Ọ̀dọ́ Ìtàgbólú. Ẹ wake up. Ẹ jí. Ẹ má tẹ̀lé PDP mọ́. Ẹ má tẹ̀lé APC mọ́. Ẹ má tẹ̀lé Labour Party mọ́. Ẹ má jẹ́ kọ́tàn yín mọ́ o. Ọ̀dọ́. Ẹ jí. Ẹ wake up. Ẹ wake up. Ọ̀dọ́ yìí ni mo ní bá sọ̀rọ̀. Ẹ jí ẹ wake up. Ọ̀dọ́ Ìtàgbólú. Ẹ má jẹ́ kọ́tàn yín mọ́. Ọ̀dọ́ ẹ wake up. Ẹ má jẹ́ kọ́tàn yín mọ́. PDP ń tàn yín ni. APC ń tàn yín. Labour Party ń tàn yín. Wọn wá kẹ́ tó ọmọ wọn. Ẹ má jẹ́ kọ́tàn yín mọ́ o. Yorùbá nation la fẹ́. Ọ̀dọ́ ẹ wake up. Ẹ má jẹ́ kó fún yín ní 5,000 mọ́. Kó fi ra ọjọ́ ọ̀la yín. Ẹ má ta ọjọ́ ọ̀la yín mọ́ ọ̀dọ́. Yorùbá nation la fẹ́. Àwa ò kì í ṣe àdàlúrú. A kì í jà. A kì í ṣe jàgídíjàgan. Àlàáfíà làwa ń fẹ́. Àwọn àlàáfíà làwa ń fẹ́ fọmọ Yorùbá. Àwa ò kì í ṣàdàlúrú. A kì í ṣàdàlúrú. Yes, ọ̀dọ́ ẹ jí. Ẹ má jẹ́ kó fi 5,000 ra ọjọ́ ọ̀la yín mọ́. Ẹ má jẹ́ kó fi ra ọjọ́ ọ̀la yín mọ́. Ẹ má jẹ́ kó fi 5,000 ra ọjọ́ ọ̀la yín mọ́. Ọ̀dọ́ ẹ jí. Ọ̀dọ́ ẹ jí. Ọ̀dọ́ ẹ jí. Ọ̀dọ́ ẹ wake up. Ọ̀dọ́ ẹ wake up. Ọ̀dọ́ ẹ jí. Ẹ jáde òjò gba òmìnira. A kì í ṣàdàlúrú. Bàbá Awólọ́wọ̀ ti sọ. Ó láwọn làwọn máa gbára wa lẹ̀. Bàbá Awólọ́wọ̀ ti sọ. Ó láwọn làwọn máa gbára wa lẹ̀. Ẹ wake up. Ẹ wake up. Ẹ wake up. Ẹ wake up. Ọ̀dọ́. Ọ̀dọ́ ẹ wake up. Ọ̀dọ́ ẹ jí. Àwọn náà kàǹpé wípé ẹgbẹ́ tiwa ni lẹ́yìn ṣe ẹgbẹ́ tiwa ni ẹ̀dìbò fún. Àwọn ìṣẹ́gbẹ́ kankan o, àwọn ìṣẹ́páàtì kankan, àwọn ni ọ̀jìjà jẹ́ra fún òmìnira ilẹ̀ Yorùbá tó sì wà nínú òfin àgbáyé tá a mọ̀ sí self-determination. Yes. Nínú òfin Nàìjíríà náà pé a lè pè fún òmìnira ara wa. Ìdí nìyí tá a fi jáde sí wa. Káàbí wá sọ fún wa wípé
tí olóṣèlú kan bá dé tẹ́gbẹ́ wọn fún wọn ẹ̀sìn agolo méjì àbágolo kan àbí wọ́n ta iṣẹ́ náírà àbí 500 láti lè wọ́n fi bọ̀ wá wípé tó pèsè fáwọn àmì èyí ẹjọ́ kò yẹ wọ́n wípé àwọn òṣè Nàìjíríà náà orílẹ̀-èdè Yorùbá làwọn fẹ́ tẹ́gbẹ́ wọn bá nílé ọjọ́ kò yẹ wọ́n pé Yorùbá nílé àlẹ́ wa máa lè orílẹ̀-èdè Yorùbá. ìyá yín tó ìyá yín tó ìyá yín tó Jésù kò bá mi lára mu ìyá yín tó ìyá yín tó ìyá yín tó Jésù kò bá mi lára mu ìyá yín tó ìyá yín tó ìyá yín tó Jésù kò bá mi lára mu ìyá yín tó ìyá yín tó ìyá yín tó Jésù kò bá mi lára mu ìyá yín tó ìyá yín tó ìyá yín tó Jésù kò bá wa lára mu. ìyá yín tó ìyá yín tó ìyá yín tó Jésù kò bá wa lára mu. ẹ má stop bàbá yìí mọ́ ẹ má stop yìí mọ́. ìyá yín tó ìyá yín tó ìyá yín tó Jésù kò bá wa lára mu. ìyá yín tó ìyá yín tó ìyá yín tó Jésù kò bá wa lára mu. ìyá yín tó ìyá yín tó ìyá yín tó Jésù kò bá wa lára mu. ìyá yín pọ̀ ọ̀dọ́ ẹ má tẹ̀lé olóṣèlú mọ́ ẹ lọ gbáradì. ìyá kọ̀mọ́tọ́mọ́ ní sùkúrù ẹ̀ ti ẹgbẹ́ rẹ̀ lọ́mọ ọdún yà á kọ́ sọ́wọ́ káàkiri nìkan ẹ̀ yẹ kí rí wà mọ́ bẹ́ẹ̀ yẹ ìyẹ́rẹ́ àti àbárẹ́ ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú rí akí àgbàdúrà fún wa ẹ gbàdúrà kọ́ ilẹ̀-èdè Yorùbá kan ti mú lẹ́rú lọ mú ọ lẹ́rú kété yẹ ìyẹ́rẹ́ àti àbárẹ́ rẹ̀ ọlọ́lẹ́ akólókó tètè alẹ àjọkọtálẹ torí ọgbẹgà tó máa kọ́ ní sùkúrù ọmọ iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ ilẹ̀ wa ẹni kò sí tó máa ṣe àlè ìwé títọ́ láì sí ọkọ àti àbá kò ì dé rárá kò ì dé ẹ̀yẹ tó ní ẹ̀kọ́ lóko báyìí o mọ̀ bẹ́ẹ̀. ọ̀dọ́ ìta Ògbólú ẹ sọ fún wọn pé ẹ ṣe mọ́ kò sókan tó ń jẹ́ wọ́n Nàìjíríà kò sókan tó ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wá ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́lọ́run dá wa ilẹ̀ Yorùbá ti wà kọ́wọn bìrìtìkọ aláwọ̀ funfun tó dé wọ́n tó so wá papọ̀ orílẹ̀-èdè kan ni wá orílẹ̀-èdè kan ní Yorùbá a ti wà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kí aláwọ̀ funfun tó dé wọ́n tó so wá papọ̀ pẹ̀lú ipá àwa sọ aláàṣẹ mọ́ a fẹ́ padà máa ṣe ìjọba ara wa gẹ́gẹ́ bí a ṣe ṣe lọ́jọ́ kìíní àná tó tùbà tó tùṣẹ́ tí àlàáfíà wà lẹ́rìí ìlú a fẹ́ padà sí ká fi owó kòkó ká tún fi ṣe nǹkan rere padà owó kòkó ká tún fi ṣe nǹkan rere anépo gbogbo la ní àṣemọ́ o ọ̀dọ́ ìdìdó ẹ lọ gbáradì ọ̀dọ́ ìta Ògbólú ẹni mò ń bá sọ̀rọ̀
ẹni mo ní bá sọ̀rọ̀ ẹ jáde ẹ jí ẹ má sùn ẹ jí ẹ lọ gbáradì ìjà òmìnira ń bọ̀ ó ń bọ̀ kọ́kọ́ kò pọ̀ṣù mọ́ ọjọ́ ni ká máa kà ìjà òmìnira ń bọ̀ ìjà òmìnira ń bọ̀ ìjà òmìnira ń bọ̀ ìjà òmìnira dé kọ́kọ́ ọ̀dọ́ ẹ wake up ọ̀dọ́ Ìta Ògbólú ẹ jí ẹ má sùn 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 ọ̀dọ́ ìlú Ìta Ògbólú. kí ló ṣẹlẹ̀ báyìí? ẹ jẹ́ máa lọ títí na express là ń lọ náà kí ló tún ṣẹlẹ̀ báyìí? kí ni túmọ̀ gbé bàbá sí kò sóòtù pàmò yẹn ni. ọ̀dọ́ Ìta Ògbólú ẹ bóde ẹ ṣe bàbá mi ẹ jájọ ìjà òmìnira àkókò ti tó ẹ má tòló lóṣèlú mọ́ 5,000 lọ fi gbé yín mọ́ra ẹ má ta 5,000 ẹ má gba 5,000 kẹ́ fi ta ọjọ́ ọ̀la yín mọ́ PDP ò lè pè yín APC ò lè pè yín Labour Party ò lè pè yín ìjà òmìnira là ń jà fún a kì í ṣàdàlúrú ó lè ní PDP ó lè ní APC ó lè ní Labour Party òmìnira ló lè túnṣe ìjà òmìnira nìkan ló lè ṣe ẹja padà sí ayé Awólọ́wọ̀ owó kòkó káfí túlù wa ṣe padà káfí dá títì káfí ṣe náà wá ká ṣe omi gbogbo kan máa lọ bóyá kó ṣe máa lọ ẹja padà sí bá ṣe wà tẹ́lẹ̀ nígbà tí wọn ti fi pàṣẹ wá papọ̀ orílẹ̀-èdè kan ní Yorùbá. Òmìnira là á bèrè fún. Kò sí bẹ̀rù ẹ má bẹ̀rù ẹ má ṣojo. ẹ̀yin bàbá wa ẹ má bẹ̀rù ẹ má ṣojo. bàbá sí ẹ lẹ́yìn o. jẹ́kùn àti ẹ lẹ́yìn o. alálẹ́ àti ẹ lẹ́yìn jọ. ọ̀ṣẹ́ dáwọ́ dúró. Olúwa ló rán sí wa. Ilẹ̀ Yorùbá ìwà ọ̀sẹ̀ àti lóyún tó gbára lọ́wọ́ oko ẹrú nínú oko ẹrú. Ẹ bá wa pọ̀sẹ̀ ẹ jọ. Ẹ̀yin bàbá wa tí ẹ wà ní ìlú Ìta Ògbólú àwa ajìjàgbara fún Yorùbá nation àwa ò kì í ṣe olóṣèlú àwa láti wá fi ìrere Yorùbá fún declaration orílẹ̀-èdè Yorùbá tó ń bọ̀ tí kò kóṣù mọ́ nítorí pé tó bá máa dé ó máa jẹ́ àjòjì fún yín tí ẹ bá rántí ẹ̀yin bàbá wa orílẹ̀-èdè Yorùbá ti wà wọ́n ní wákàtí ni ká máa ka o wọ́n ní wákàtí ni ká máa kà wọ́n ní wákàtí ni ká máa ka o ọjọ́ ni ká máa kà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bá wa ṣe sọ fún wa ẹ rí i pé orílẹ̀-èdè Yorùbá ti wà kí Nàìjíríà tó wà a ti gba òmìnira gbà kan rí tí ẹ bá rántí ní ayé bàbá Awólọ́wọ̀ nígbà tí a fi owó kòkó tí bàbá Awólọ́wọ̀ fi tún ilẹ̀ Yorùbá ṣe wọ́n ṣe títì wọ́n ṣe Cocoa House First Television TV owó kòkó lọ fi ṣe ẹ má bẹ̀rù pé tí Yorùbá bá dá dúró pé ìyà máa jẹ wá ẹ má bẹ̀rù ẹ jẹ́ ká gba òmìnira ọ̀dọ́ Yorùbá ẹ̀yin ni wọ́n fẹ́ bá sọ̀rọ̀ ọ̀dọ́ ìlú Ìta Ògbólú ẹ̀yin ni wọ́n fẹ́ bá sọ̀rọ̀ ẹ lọ gbáradì ẹ jájọ jàjàgbára ẹ ṣe gan bàbá wa ẹ bá wa sọ̀rọ̀. Sorry sir, wọ́n ní kí wọ́n títì. ọmọ Yorùbá la jẹ́ ìdè fún ẹ̀tọ́ rẹ̀ ìwọ ni ìmọ̀lẹ̀ ògo adúláwọ̀.
àṣẹ Odùduwà gbé wa o. àṣẹ Odùduwà gbé wa o. àṣẹ Yorùbá ìṣẹ́rú ẹnì kankan. bẹ́ẹ̀ ni Gẹ́gẹ́ bí ìtàn, àwa ni adarí. Gẹ́gẹ́ bí gbogbo ẹ̀yà káàkiri ní orílẹ̀-èdè adúláwọ̀, àwa Yorùbá ni wọ́n wo ìṣe wa. bẹ́ẹ̀ ni Tẹ́ bá wo ìṣesí àti ìhùwàsí ọmọ Odùduwà, ó yàtọ̀ sí àwọn ẹ̀yà mìíràn. Sọ fún ìdí eléyìí, ẹ jẹ́ ká dìde ká bọ́ sí ipò ẹ̀tọ́ wa, àwa ni ògo adúláwọ̀. so Mo fi gbogbo ara tọkàntọkàn mo fi sọ̀pọ́tì yín. ẹ ṣé bàbá wa Odùduwà pé orúkọ mi ní ọmọọba Akíndoyè Akínpẹ̀lú Isaac. Mo wá láti ìjọba ìbílẹ̀ Ògo Olúwa local government nípínlẹ̀ Ọ̀yọ́ l'Ógbómọ̀ṣọ́, ṣùgbọ́n mo ń gbé nílùú Ìta Ògbólú. Torí náà mo kí gbogbo yín a kú iṣẹ́. ẹ ṣé Ọlọ́run ó wà pẹ̀lú wa o. àmì àṣẹ ẹ ṣé bàbá wa ṣé bàbá wa àwa kì í ṣe àdàlúrú Yorùbá nation ti wà tẹ́lẹ̀ kó tó fi pàṣẹ wá papọ̀ àwọn bìrìtìkó amúnisìn àwọn ló fi pàṣẹ wá papọ̀ ẹja padà sí níbi bí a ṣe wà tẹ́lẹ̀ Nàìjíríà ò kì í ṣe ẹyọ̀kan Nàìjíríà ò kì í ṣe ẹyọ̀kan wọ́n fi pàṣẹ wá papọ̀ ní àwọn bìrìtìkó ló fi pàṣẹ wá papọ̀. Ó yá gbé ọmọ ìta Ògbólú ó yá gbé tájọ gbé Yorùbá nation no going Oya movement. Oya jẹ̀rẹ̀. Yes, I'm a national item. Oh yeah, national item. Oh yeah, national item. A fẹ́ ka national item wá ń sìn. A jáde sí junction sìn. So níbi bíríìjì Ìta Ògbólú. A fẹ́ ka national item wá ń sìn. Ìyá ó yá. Yeah.
jẹ́ ká máa lépa tẹ̀síwájú ọ̀pọ̀ ire àtòhun tó dára. Ọmọ Oòduà dìde bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Yorùbá nation. Ẹ̀jẹ̀ fún orílẹ̀-èdè mi lọ́dún. Dẹ́bà ó yá. Ó ṣò fún wàrà àti fún omi. Ọjọ́ kan ṣí wọn lẹ́lẹ́. Ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀. Ìtànṣán ọ̀rùn láti la ayé já nílẹ̀ Áfíríkà láti gbé ilẹ̀ Oòduà lárugẹ. Mo pinnu láti fìmọ̀ ṣọ̀kan fún ìlọsíwájú ìran Yorùbá. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè nílẹ̀ Oòduà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já fúnfun láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Oòduà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọ̀pọ̀ ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Oòduà, ìran Yorùbá, èdè kan, àṣà kan àti ìṣe kan ló fi wá pọ̀ láéláé lágbára Elédùà. Koiki Media bringing the work close to us. Very good afternoon once again. Iraq. Oh yeah, I got it. Ẹ jọ ẹ mọ ní bàbá yìí tún fèsì báyìí. Ọba ẹ ti gbé owó ṣe wà ẹ. Ọba ti pọ́ǹpù kẹ, o ti ní líbà kẹ. Mo dẹ̀ ń wò mí bí eléyìí tó dún. Ọ̀gá bí Àkúrẹ́ mi ṣe Àkúrẹ́ la wà yìí ni. Bí mo ṣe dúró yìí, gànàgùn mi ò Ta ògbólú náà ń kẹ́ yín. ẹ máa bá wa wo ìkànnì Profession Entertainment PSC TV ìgbádùn yín ló jẹ wá lógún.